ẹ kú dédé àkókò yìí níbi wo tí ẹ ti ń gbádùn ìkànnì alára, ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìndínlógún tó wà ní Àwọ̀tán nílẹ̀ Ìbàdàn. Adégbà Àyìndé lórúkọ tèmi lórí ìròyìn yàjóyàjó fún tòní. Tinubu gbàlejò àwọn sẹ́nétọ̀ ẹgbẹ́ òṣèlú PDP. Yorùbá bọ̀ wọ́n ní àìsí ń bẹ̀ láì bá wọn dá sí. Pẹ̀lú bí ògiri ẹgbẹ́ òṣèlú PDP ṣe lanu tó fi àyè lẹ̀ fún àwọn èèkàn ọmọ ẹgbẹ́ ọ̀hún láti máa gbé kẹ̀kẹ́ wọn kúrò nínú ẹgbẹ́ PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ó dàbí wípé òjò yíya lọ ọ̀hún kò tí ì ṣe bí ẹni fẹ́ dáwọ́ dúró rárá. Pẹ̀lú bí ààrẹ Bọ́lá Tinubu ti ṣe gbàlejò àwọn sẹ́nétọ̀ mẹ́ta tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP láyàjọ́ ọjọ́ Ẹtì Friday nílé ìjọba l'Àbújá. Àwọn sẹ́nétọ̀ ọ̀hún ni wọ́n wá láti ìpínlẹ̀ Kẹ́bí tí ẹnu ń kùn wípé ó ṣeé ṣe kí wọ́n darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC láìpẹ́. Orúkọ àwọn sẹ́nétọ̀ ọ̀hún ni sẹ́nétọ̀ Adamu Alero tó ń sojú apá àárín gbùngbùn Kẹ́bí nílé ìgbìmọ̀ asòfin àgbà, sẹ́nétọ̀ Yahaya Abdullahi Abubakar tó ń sojú àríwá Kẹ́bí àti sẹ́nétọ̀ Garba Maidoki tó ń sojú gúúsù Kẹ́bí tí wọ́n jẹ́ èèkàn kùgbù nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kẹ́bí ni wọ́n ṣe àbẹ̀wò sí ààrẹ Tinubu níbi tí wọ́n ti ṣe ìpàdé bòńkẹ́lẹ́ nílé iṣẹ́ ààrẹ l'Àbújá. Lára àwọn tó péjú síbi ìpàdé ọ̀hún láti rí alága ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ Alhaji Abdullahi Ganduje, alákòóso ètò ìṣúná àti ọrọ̀ ajé Atiku Bagudu, gómìnà ìpínlẹ̀ Kẹ́bí Mohammed Nasiru Idris, gómìnà ìpínlẹ̀ Sokoto Ahmed Aliyu Sokoto àti àwọn tó lẹ́nu ń bẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC. Tí a ò bá gbàgbé, ìgbésẹ̀ yíya kúrò lẹ́gbẹ́ òṣèlú PDP tá a kọ́sọ́ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC ti ń wáyé lẹ́nu lọ́lọ́ yìí pẹ̀lú bí gómìnà ìpínlẹ̀ Delta àti àwọn kànrìn lẹ́gbẹ́ òṣèlú PDP ṣe digbádàgbọ̀n láìpẹ́ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC, léyìí tó mú kí àwọn tí ọ̀rọ̀ kàn lágbo òṣèlú nílẹ̀ Nàìjíríà máa sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ti ń sún lọ sóko ẹgbẹ́ òṣèlú kan, ṣùgbọ́n tí iléeṣẹ́ ààrẹ ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. Òpin gbọ́dọ̀ dé bá ìgbẹ́jọ́ ẹ̀sùn ìwà àbàjẹ́ NSA Dasuki. Ilé-ẹjọ́ ló sọ bẹ́ẹ̀ fún àjọ EFCC. Kò sóhun tí àgbẹ̀ ń ṣe lóko dùrù àfi èyí tó bá fẹ́ jí iṣu ẹgbẹ́ rẹ̀ wà. Àsámọ̀ ọ̀rọ̀ yìí ló ṣàfihàn ilé-ẹjọ́ ṣe pàṣẹ fún àjọ EFCC wípé kí wọ́n mú òpin dé bá ìwé ẹ̀sùn ìwà àbàjẹ́ tí wọ́n fi kan olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò sí ààrẹ àná Jonathan, ìyẹn Sambo Dasuki. Láàrin ọjọ́ mẹ́ta, gẹ́gẹ́ bá a ṣe mọ̀, ó ti tó ọdún mẹ́wàá tí àjọ EFCC ti wà lórí ẹ̀sùn yìí tako Dasuki, ṣùgbọ́n ní báyìí ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ l'Àbújá tí Justice Peter Lufu léwájú rẹ̀ ti pa á láṣẹ fún àjọ EFCC ní gbèdéke ọjọ́ mẹ́ta léra láti wá wọ̀rọ̀kọ̀sàdá nípa fífúnnu ẹ̀sùn ọlọ́dún mẹ́wàá ọ̀hún tí wọ́n fi kan Dasuki, ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò síjọba ààrẹ àná Jonathan. Adájọ́ Peter ní òun fún àjọ EFCC ní ọjọ́ keje, ọjọ́ kẹjọ àti ọjọ́ kẹsàn-án oṣù keje láti parí ìgbẹ́jọ́ yìí tó ti bẹ̀rẹ̀ láti ọdún 2015. Gẹ́gẹ́ bí adájọ́ Lufu ṣe sọ, ìpinnu yìí ló wáyé látàrí bí ẹjọ́ ọ̀hún ṣe tún gbìnàyá láti bẹ̀rẹ̀ níwájú ilé-ẹjọ́ pẹ̀lú bí fàǹfà ṣe wáyé láàrin agbẹjọ́rò fún àjọ EFCC àti agbẹjọ́rò olùjẹ́jọ́ Dasuki tó ń béèrè pé kí wọ́n fi àyè gba àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS láti wá ṣe àgbékalẹ̀ àwọn ohun tí wọ́n bá nílé Dasuki nígbà tí wọ́n lọ síbẹ̀. Ṣùgbọ́n tí agbẹjọ́rò Dasuki jiyàn sí wípé kò lè rí bẹ́ẹ̀ nítorí pé àjọ DSS ni wọ́n kọ̀wé ránṣẹ́ sí tí òfin sì kúrò ojú sí i. Àríjù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún tàsìkò yìí tó ń wáyé láti iléeṣẹ́ Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó wà l'Àwọ̀tán Ìbàdàn. Adégbà Àyìndé lórúkọ tèmi. Ẹ má gbé kúrò ńbẹ̀, ẹ jókòó síbẹ̀. Jígí Alára lẹ̀ ń gbọ́. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì
Jígí Alára 24 bàbá gbogbo.